gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Wednesday December 24 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí, ẹ bá ń pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, iṣẹ́ yín lè pọ̀ púpọ̀ gan lọ́jọ́ tòní tí ẹ fẹ́ mójútó, tó ṣe pé máa fẹ́ nílò support àwọn kan tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín kọ̀ọ̀kan ó ṣeéṣe kí ẹjọ́ láwọn kankan tí ẹ̀dìjọ́ máa ṣe papọ̀, bí àwọn iṣẹ́ kan tẹ́jọ́ máa ṣe papọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ẹ máa ní support tẹ́ ẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ wọn púpọ̀, tó sì jẹ́ pé ó dára púpọ̀ kí ẹ lọ àkókò àti ìgbà láyìíká àwọn ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ yín, látàrí pé yìí máa ní orí nínú púpọ̀. Ẹ má wàá táṣejù bó ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí o, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín mójútó ohunkóhun lénìí pẹ̀lú. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:15 láàárọ̀ sí aago 12:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, àwọn iṣẹ́ tẹ̀ orúkàn tẹ́lẹ̀ olè déjé jẹyọ lọ́jọ́ tòní o, tàbí káwọn iṣu díẹ̀díẹ̀ dédé jẹyọ tẹ́ ò ti orúkàn tẹ́lẹ̀ láàyè iṣẹ́. Ó ṣeéṣe kéyìí bí stress fún yín lọ́jọ́ tòní o. Ẹ ní láti rí dájú pé ẹ lọ́pọlọ pípé àti determination yín lórí ohunkóhun lọ́jọ́ tòní. Ẹ má ṣe wá ní pé bóyá ẹ ń procrastinate rárá. Ẹ má fòní dọ́là lórí ohunkóhun tẹ bá fẹ́ ṣe pátá. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa kẹ́ lè ṣàṣeyọrí lénìí, kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:15 ní ọ̀sán sí aago 2:15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní àìdíà máa wá sí yín lọ́pọlọ púpọ̀. Ó ṣeéṣe kẹ́ tó rí àwọn àǹfààní kọ̀ọ̀kan jẹ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọpọlọ yín máa jí pépé, ẹ máa wà motivated púpọ̀. Ó yẹ sì ló ṣeéṣe kí ẹ ní àwọn ìmọ̀ kan àbọ̀gbọ́n kan tẹ́ ẹ̀kọ́ látara ènìyàn kan tó ṣe pé ó lọ́gbọ́n tó lóye jù yín lọ lọ́jọ́ tòní, tá sì ràn yín lọ́wọ́ tí ẹ bá mú wọn lò. Tòní jọjọ́ tó ṣe pé gbọ́dọ̀ lo opportunity èyíkéyìí tó bá wà lẹ̀, kí ẹ rí dájú pé ẹ lò lọ́nà tó máa gbà ran ìgbésí ayé yín lọ́wọ́. Ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì wà determine lénìí dára. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:15 ní ọ̀sán sí aago 3:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, nǹkan kan tó ti dàbí nǹkan ọ̀kọ̀ọ̀kan tó ti hide pamọ́ fún yín láti jọ́ mẹ́ta, tàbí tẹ́yin fúnra yín ò ní clarity nípa rẹ̀ dáadáa. Ó ṣeéṣe kí ẹ ní clarity dáadáa nípa ẹ̀ lọ́jọ́ tòní. Lénìí àdàbí ìgbà pé ẹ wà connected pẹ̀lú ara yín gangan, tó sì jẹ́ pé ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ní láti create time fúnra yín láti fi ronú jinlẹ̀ nípa àwọn ibi tẹ́ ti ń bá bọ̀, ibi tẹ́ báyé dúró dé àti ibi tí ẹ tún lọ lọ́jọ́ wájú ṣe máa dára. Èyí lè bí kí ẹ tún níwòye tí tuntun nípa ìgbésí ayé yín, tó sì máa ràn yín lọ́wọ́ púpọ̀. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì rí dájú pé ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:15 ní ọ̀sán sí aago 4:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, lè dédé wáyé láàrin ẹ̀yin àtolólùfẹ́ yín lọ́jọ́ tòní o. Kódà láàyè iṣẹ́ ó ṣeéṣe káàrin ẹ̀yin àtọ̀gá yín kó má fi bẹ́ẹ̀ gùn régé dáadáa tó lọ́jọ́ tòní. Ẹ ní láti mọ́kàn balẹ̀, kẹ́ ṣiṣẹ́ lórí bí ìbáṣepọ̀ ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ṣe máa dára, tí nǹkan ò ní mì ìbáṣepọ̀ yín. Ọjọ́ tòní ẹ jìnnà sí argument pátápátá. Ẹ má bọ́kọ yín argue, ẹ má bọ́ olólùfẹ́ yín argue rárá. Ẹ rí dájú pé ẹ gbà láfíà láàyè níbikíbi tẹ́ bá wà. Ẹ rí dájú pé peace yẹn gangan ni kó wà lórí ẹ̀mí yín ju bó ṣe yẹ lọ. Èní kẹ́ má finú tọ̀yàn, ẹ má gbára léèyàn, ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí. Ẹ sì rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ìbínú, ẹ má bínú àbíjù rárá lórí ohunkóhun lénìí. Peach jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:20 ní ìrọ̀lẹ́ sí aago 8:20 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ọjọ́ tó máa wà stressful bákan ló jẹ́ fún yín o. Ó ṣeéṣe kí ẹ níṣẹ́ tó pọ̀ tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní, tàbí àwọn nǹkan tó ṣe pé ẹ ò tẹ ẹrù kan tẹ́lẹ̀ ó máa dàbí additional task fún yín lọ́jọ́ tòní lè jẹyọ, tí èyí sì lè fẹ́ bí kí ẹ tún lo àkókò àti ìgbà níbi iṣẹ́ ju àkókò tó yẹ kẹ́ ẹ lò lọ. Ó dára kí ènìyàn tẹpá mọ́ṣẹ́, ṣùgbọ́n kí ènìyàn tún kíyèsára dáadáa
òun ló tún dára ju. Ẹ rí dájú pé ẹ ń fẹ́lẹ̀ ṣe, ẹ fètò sí nǹkan tí nǹkan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní. Tó bá gba kí ẹ sinmi lákòókò tó bá dàbí ìgbà pé ó rẹ̀ yín, ẹ sinmi o, ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣe nǹkan yín létò ètò kí ẹ sì wà determine dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:20 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 lénìí, ọpọlọ yín á jí pépé, ẹ sì lágbára káká máa wà fún yín. Bákan náà ẹ máa wà determine dáadáa lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, ẹ máa rí ìdùnnú àtayọ̀ lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Ọjọ́ tòní dára láti fi lo àwọn idea èyí tó wà lọ́kàn yín tẹ́ ti ń gbà lérò pé fẹ́ lò, ẹ lò wọ́n láyé iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ lo talent tọ́lọ́run fún yín, ẹ lo creativity yín, gbogbo èyí tẹ́ bá fi kúnṣẹ́ yín lọ́jọ́ tòní àbò ohunkóhun tí ẹ bá ń ṣe, ẹ máa rí ìrìnjà tó pọ̀ lórí rẹ̀. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ fi ìfẹ́ àtọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:30 ní ìrọ̀lẹ́ sí aago 8:30 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe káwọn nǹkan tó dàbí issue tó ṣe pé ó ti lọ sẹ́yìn inú màlẹ́bí, ó ṣeé ṣe kó tún jẹyọ lọ́jọ́ tòní o. Issue tó máa dàbí ìgbà pé ṣe bá ti yanjú ẹ̀ tẹ́lẹ̀, kí ló tún bí kélé tún jẹyọ, ó ṣeé ṣe kó jẹyọ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jìnnà sí argument ní àyíká ilé yín pátápátá, ẹ jìnnà sí argument láàrin màlẹ́bí pátápátá. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ lọ gbọ́n àtòyè tó lọ fún yín láti fi mójútó nǹkan tó bá dàbí issue nulẹ̀ lọ́jọ́ tòní, láti rí dájú pé òpè yanjú pátápátá. Ọjọ́ tòní tẹ́ bá notice pé ènìyàn kan nù màlẹ́bí náà bí ìgbà pé bóyá mood ò dára àbò ń kanra lọ́wọ́lọ́wọ́ ni, ẹ rí dájú pé ẹ fi sílẹ̀ láàyè, ẹ fún ní time kẹ́ avoid irúfẹ́ ẹni yìí. Ẹ má wà táṣe jùbọ ohunkóhun lénìí o, ẹ má jẹ́ kára yín ju bó ṣe ẹ lọ, ẹ sì máa sọ yín pé bóyá kíní ti sú yín àbò rẹ̀ yín rárá. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín mójútó ohunkóhun lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín láti bá wọn tó ṣe é gbé wọn jẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò yín, láti bá wọn ṣe dáadáa lọ́jọ́ tòní. Ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú wọn, bóyá lórí fóònù ni tàbí kẹ́ríra lójúkorojú. Ìgbà tẹ́ bá lò pẹ̀lú wọn yìí á jẹ́ ètò ṣe é pé ó máa buyì púpọ̀. Ó sì ṣeé ṣe kó ṣe é pé ẹ̀yin lẹ́gbà ìpè àwọn tó jẹ́ bí àbúrò àbẹ́gbọ́n yín lọ́jọ́ tòní, tó ṣe é pé ó dára kẹ́ẹ̀dìjọ jíròrò nípa ọ̀rọ̀ gbésí ayé, tó ṣe é pé ìkànnù yín, tó ṣe é pé ẹ̀dìjọ rẹ̀ kọ̀ọ̀kan àbí méjì kọ́ láàárín àwọn ọ̀rọ̀ tẹ́ bá sọ yìí. Ọjọ́ tòní ó ṣeé ṣe kọ́pọ̀ nu wọn kí wọ́n nílò assistance yín, kí wọ́n nílò ìrànlọ́wọ́ yín lọ́jọ́ tòní. Tẹ́ bá nípa láti ṣe fún wọn, ẹ ṣe fún wọn, kò sí wàhálà. Ẹ rí dájú pé ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ bá wọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣohunkóhun pẹ̀lú. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:20 ní ìrọ̀lẹ́ sí aago 6:20 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èròpè eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ọ̀rọ̀ owó èyí tẹ́ ń retí bóyá látọ̀dọ̀ ènìyàn kan ni àbówó tẹ́ ti ń retí látọjọ́ wípẹ́ ó ṣeé ṣe kó wọlé lọ́jọ́ tòní. Àwọn kan tó ṣe é pẹ́ tí wá nílò tẹ́ fẹ́ fowó ṣe gan, ó ṣeé ṣe kó tún wá padà lékenkà ní ọjọ́ tòní o. Ọjọ́ tòní ní láti rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí bí ẹ ṣe ń náwó sí, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ manage owó tó máa meet up àwọn nǹkan tó ẹ fẹ́ ṣe lásìkò yìí, tó máa meet up àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe lásìkò yìí. Ẹ wá gbọ́dọ̀ lẹ́yìn yáwó lọ́wọ́ ẹnikẹ́ni àbẹ́ ìyáyàn lówó rárá lọ́jọ́ tòní, kò dára. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ free mind yín dáadáa kí ẹ wà positive. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:20 ní ọ̀sán sí aago 5:20 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kí módì yín má fi bẹ́ẹ̀ dára rárá lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí àwọn kan tó dàbí responsibility èyí tó ṣe pẹ̀rù kàn tẹ́lẹ̀ nínú ilé kó tún fẹ́ jẹyọ lọ́jọ́ tòní, tàbí tó tún lè fẹ́ ná yín lówó púpọ̀ lọ́jọ́ tòní. Ọpọlọ yín á kún fún oríṣiríṣi èròǹgbà lọ́tùn lósì. Ènìyàn ní láti rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, ẹ̀mí kanlẹ̀, kẹ́ sì wá solution lórí àwọn kan tó dàbí problem tẹ́ ń kojú lásìkò yìí, tó sì jẹ́ pé máa padà rí solution lórí àwọn kan wọ̀nyí. Kẹ́ sì wá tó wá mọ̀ dájú pé ọjọ́ tòní máa yàtọ̀ sọ́la o, ọ̀la tún lè dára jọjọ́ tòní lọ. Ẹnì kẹ́ ṣòtítọ́ kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ rí dájú pé ẹ wà smart, ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín láti mójútó lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ tòní ẹ̀mí inú yín máa bá yín sọ̀rọ̀ púpọ̀.
ohun tó ń sọ sí yín lọ́kàn máa lékè ń kà lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti trust ohun tó ń sọ sí yín lọ́kàn. Ẹ fọkàn tọ́ra yín, ẹ má gbára lẹ́nikẹ́ni, ẹ má trust ẹnikẹ́ni. Pàápàá tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀, ohun inú yín báyìí ló fẹ́ tọ́ yín sọ́nà o. Ọjọ́ tòní ó dára, ẹ lo àkókò àti ìgbà láti meditate, ẹ sì ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín. Àbájáde eléyìí máa jẹ́ tó ṣe pé á ràn ìgbésí ayé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni kò dára kẹ́ sùn láì tọ́nà sùn, kò dára kẹ́ wọṣọ dúdú birimù látòkè délẹ̀, bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ dá sọ́rọ̀ tí wọ́n pè ń sí àbẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn àlá tẹ́ bá wá láṣáájú àkókò yìí àti ní àṣálẹ́ tòní, ẹ rí dájú pé ẹ nóòtì ẹ̀ jáde kí ẹ sì tọ̀ àwọn onímọ̀ lọ kọ́ bá yín túmọ̀ rẹ̀. Àwọn àlá náà lè jẹ́ ètò máa nítumọ̀ gidi sí ìgbésí ayé yín. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Yóò ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèpàdé onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.